gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lásìkò yìí mo kí yín dáadáa o, ẹ kú dédé àsìkò yìí, àdẹ̀kù iṣẹ́ ọrẹ, àdúrà wa ó gbà lágbára Ọlọ́run. Gbogbo ẹni tó bá ń wo ètò yìí kí Ramadan tó dé á bá wa láyọ̀, ẹni tó bá wò nínú Ramadan àdúrà gbogbo wa ní ó gbà lágbára Ọlọ́run. Ṣé rí ọ̀rọ̀ Alhaja Kaola Akeugba Gold ó ti ń gbọ̀nà mí yọ. Kíní kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé social media kì í ṣe orí pápá tí ẹ ti ń ja wrestling. Ó ń dùn mí gan fún àwọn tí a pè ní aṣíwájú ẹ̀sìn tó jẹ́ pé wàhálà ní ṣá ní gbogbo ìgbà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí kíní ìrodò kó lọ mú mi. Ó fẹ́ pa mí lónìí, màá gbẹ̀mí ẹ̀ lọ́la. Tó wà láàrin Alhaja Kaola àti Alhaja Akeugba Gold ó ti ń gbọ̀nà mí yọ. Àwọn olólùfẹ́ wọ́n ti ń pín sọ́tọ̀ọ̀tọ̀, ìjà ti fẹ́ mọ́ gbọ̀nà mí yọ. Ẹ má fi tiyín tó dá ìjà mí lẹ̀ láàrin àwọn èèyàn. Kí ló dé gan-an? Kí ló dé? Wàhálà yìí pọ̀. Alhaja Kaola sọ tiẹ̀. Ìtò dùn mí gangan tí mo fi jáde leléyìí o. Nígbà tí ọ̀kan lọ́mọ ní òkúkú mọ̀ rí. Alhaja Kaola nígbà tí ọ̀kan lọ́mọ jáde tí mo wo ṣú ẹ̀ kan. Mo fẹ́ràn ọmọkùnrin yẹn náà tẹ́lẹ̀. Ṣùgbọ́n ṣó tí mo wò yìí bó mo fẹ́ràn bí mi ò fẹ́ràn ẹ̀ kò káyé, bó fẹ́ràn mi tí kò fẹ́ràn mi kò káyé. Alhaja Kaola ẹ ti ṣe débi tó dùn mí gan. Yàtọ̀ fún pé nínú comment tí mo rí tí àwọn èèyàn ń sọ, àwọn kan ń sọ pé ẹ̀ ń sọ̀rọ̀ jù, àwọn kan ní obìnrin yìí ti sọ̀rọ̀ jù. Ṣé ẹ mọ̀ pé béèyàn bá jàre nínú ọ̀rọ̀ mi tí ò bá ṣọ́ra yóò padà jẹ̀bi ni. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wá jẹ̀bi nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì bá mọ̀ ti dùn mí. Kì bá mọ̀ ti dùn mí. Ẹ̀yin àti wọn lẹ́mọ́ ń tẹ́ ẹjọ́ fàpọ̀. Ẹ̀yin lẹ́mọ́ bó ṣe dùn yín sí. Ṣùgbọ́n ẹ fààyè sílẹ̀ fún wọn láwọn kan ń pè lọ́kàn lẹ́ran kò kàn mí. Òun náà dẹ̀ ti dáhùn, ó lẹ́ran ni bàbá òun ń tà kò dùn. Ṣùgbọ́n tó ń dùn mí fún yín àtẹ̀yìn àti ẹ̀ lọ́rọ̀ bàbá oníbàbá, àwọn òbí tí wọn ò mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin yín. Bàbá tó ti kú, ọ̀kan lọ́mọ, èmi ò pè é lọ́kàn lẹ́ran o. Mo ní tí àwọn èèyàn ń sọ pé torí inú oṣù ẹ̀ náà mo ti gbọ́ pé wọ́n ń pè é bẹ́ẹ̀. Ẹjọ́ bá ń sunkún ó yẹ ká máa ríran o. Ó yẹ ká máa ríran o. Kí ló dé tó jẹ́ wípé mi ò ní pè yín lọ́mọ ìsìn torí ẹ̀ kì í ṣe ọmọdé. Ẹ̀ kì í ṣe ọmọdé o. Alhaja Kaola ẹ̀ kì í ṣe ọmọdé mọ́. Kí ló dé? Why? Wọ́n tún ṣe débi pé wọ́n tún ń ta ẹnu bá ọkọ yín. Ẹ lè dákẹ́. Lóòótọ́ kò sẹ́ni tí wọ́n máa fi ẹrú lọ̀ tí ò ní bara jẹ́. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ ti wá bara jẹ́. Ẹ ti sọ fáwọn tó yẹ kẹ́ ẹ sọ fún. Ẹ ti report fún authority. Wọ́n gbogbo ilé ìwọ̀n bí ẹrẹ mo dúró tán mo ń bọ̀ màá dé lọ́la. Ẹdún kí la gbé kílẹ̀ jù kílẹ̀ jọ ń fà mọ́ra yín lọ́wọ́ ṣó kọjá ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí ni. Ṣé social media ń sìn ó ti wá di ilé ìjà níbi tó ní kálukú yín ti ń fagbára hanra yín. Àwọn èèyàn máa kú ò lẹ́yìn yín.
ṣé bí ìlú ṣe rí ní ìsìn ẹ rò pé ìjà ló kù táwọn èèyàn fẹ́ máa parí ni? Kí ló kan anybody? Ẹ ti ń bá a débi pé àwọn èèyàn níta ti sọ pé ẹ bá fẹ́ para yín lọ para yín, jàre, wàhálà yín ti pọ̀ jù. Àwọn ọmọ kéwu yín, àwọn ọmọ ìjọ yín, gbogbo yín òṣìjọ kan náà lóòótọ́, ayé la ti bá. Ẹ̀sìn kejì náà oríṣiríṣi ìjọ ló wà ńbẹ̀, ṣùgbọ́n ṣé ẹ wá sọ pé káyé ó parẹ́ ni? Ebo ń kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tẹ́ wá ń tú ní ìsìn gbogbo yín yìí kò sẹ́nibọ́dì tó kí ẹ̀ láti mọ̀. Ẹ kàn ń palẹ̀ ẹnu ní gbogbo yín, àtọ̀kan lọ́mọ o àti Alájà Kaola o. Mi ò tí ì gbọ́ nǹkan kan lẹ́nu Alhaji Taofeek Akeugba Gold o. Mi ò tí ì gbọ́ nǹkan kan lẹ́nu wọn. Ṣùgbọ́n mo fẹ́ rọ̀ yín, mo fẹ́ bẹ̀ yín, ẹ mú inú bí àwọn èèyàn. Èmi ń bínú nítorí ètò tí Ọ̀kanlọ́mọ ṣe. Ṣé bẹ́ẹ̀ yìí bá bú kápẹ́ tiẹ̀ wá bú bàbá Ọ̀kanlọ́mọ? Ṣé bọ́kùnrin ni ẹ́ Ọ̀kanlọ́mọ? Ìgbà tí wọn náà wá bọ́ sórí social media tó ń fọ́nká pẹ̀lú obìnrin tẹ́jọ́ wá ń lérí, wọn àbí ẹ dá, mò ń dúró díẹ̀, ẹ̀rí ẹ̀ ṣé ẹ ní ṣẹ́ṣẹ́ káyín lára ṣá. Alẹ́ ń ta ẹ̀rẹ̀ bá ẹ̀sìn Islam, ẹ̀yin lẹ́yìn jẹ́ káwọn èèyàn máa kúrò nínú ẹ̀sìn Islam. Ojoojúmọ́ ní ń rí yín lórí social media kó ní jàgídíjàgan lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin àáfàá sìn. Ìwà jàgídíjàgan lẹ̀ ń wù. Èyí tó ń ṣẹlẹ̀ láàrin Kaola àti Alhaji Akeugba Gold pẹ̀lú Ọ̀kanlọ́mọ yìí, ó yẹ kí ìjọba ó kó yín kán invite yín. Torí bí ṣe bẹ̀rẹ̀ rèé, Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan kan ṣe ẹnìkankan nínú yín, ẹnìkejì ni wọ́n lọ gbé. Bí ò dẹ̀ mọ̀ nǹkan kan ń pẹ̀, ayé á pariwo pòun ni o. Ẹ bẹ̀rù orí ara yín, ẹ tiẹ̀ forí ara yín pamọ́ nítorí pé ẹ ti láǹfààní. Ẹ wá ń jẹ́ kán máa tẹrẹ̀ bá bàbá oníbàbá. Ẹ ti láǹfààní, àǹfààní lẹ ní, àánú lẹ rí gbà, orí ọ̀fẹ́ lẹ ní. Kí lẹ ní tó ń gùn yín gan? Ìlú wo lẹ dérí tí àwọn míì ò tí ì dérí tí ìṣèyàn ló ń gbé bẹ́ẹ̀? Kéwú mélòó lẹ ké bẹ́ẹ̀ ṣe ké jáì náà tó jẹ́ yìí nìkan lẹ kọ́kọ́ ké, ṣe bẹ́ẹ̀ ní àwọn olùkọ́, ìbáwọn èèyàn ló kọ́ yín. Kí ló dé náà? Àánú mélòó lẹ ṣe tẹ́ fi ń ráyè ẹjọ́ lórí social media? Bó bá yá àwọn ọmọ ìjọ yín náà bẹ̀rẹ̀ sí ní gbógun tira wọn. Èwo ni ẹ sinmi rádaràda, ẹ sinmi kòtòkòtò? Tó bá jẹ́ níbi ìlú ti dáa ni, ó yẹ kí DSS ti kó gbogbo yín. Ìtẹ́ ẹ̀ ṣètì lè fi jó tí wàhálà fi pọ̀ tó báyìí, ó yẹ kán béèrè lọ́wọ́ yín. Tẹ́ bá dẹ̀ fẹ́ di yín wò, wá bá dọ̀tí ń bẹ̀. Tàrà àwa mọ̀ bá a ṣe lè pe àwọn nǹkan tó lè dàbí ẹ̀gbin sínú ọkàn yín, a gbọ́dọ̀ lámọ́lẹ̀ pò torí akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ bá wá fẹ́ kíjà ó parí, ṣé èébú ló tún ń kù? Bẹ́ẹ̀ bá fẹ́ kíjà ó parí, ṣé èpè fún bàbá oníbàbá tó ti kú ló kù? Ọ̀kanlọ́mọ ń bú bàbá chief imam láti bóyá 1986, àwa yìí náà sì kéré díẹ̀ ńgbà yẹn. Bóyá lẹ́yìn ọdún kejì tá a jáde ilé ẹ̀kọ́ girama. Mo rántí bàbá tí Ọ̀kanlọ́mọ ń ṣépè fún yìí, bàbá Rufai, bàbá dáadáa, bàbá tó bí Alájà Kaola. Tó bá ń bọ̀, tó bá ti bọ́lẹ̀ nǹkan nìké, ó mà ṣe o. Ẹ lè fi wàhálà àti ipa mi, ẹ lọ ṣọ́ra yín. Àwọn ọmọ kéwú, àwọn àáfàá ńláńlá wọn á rọ̀ tẹ̀lé lẹ́yìn. Nígbà ó jẹ́ chief imam Ọ̀yọ́ state. Mo rántí bóyá Alhaji Arísekọ́lá àbíjọba ló gbé 505 píjọ ti fún wọn lọ́dún náà lọ́hùn. Bàbá ò ní wọ́rì, ó lè páàkì mọ́tò lẹ̀ kó fẹsẹ̀ rìn lọ. Àwọn bàbá dáadáa tí wọ́n ṣe ẹ̀sìn Islam dáadáa, àwọn wá lé ẹni tí ẹ̀ ń bu ẹnu àtẹ́lù lónìí, Ọ̀kanlọ́mọ.
ṣe bó lágbà ńlé bí wọ́n Kaola bá ní tẹ́jọ́ ń fa ẹ máa jọ fà á Kàfílà má yọ ọmọ sàn ìjà yín ò dùn mí bí ó ṣe ti òbí tẹ́ ń ta sí àti ẹ̀sìn tí ẹ̀ ń fi ẹ̀rẹ̀ bá ẹ̀yin àáfàá ńláńlá tí ò bá jẹ́ yìí náà ní lọ́wọ́ ó yẹ kẹ́ ẹ ti pè wọ́n pọ̀ ṣé nítorí pé ìjọ yàtọ̀ èmi ni ti lágbájá èmi ni ti tẹ̀mọ̀dò ẹ̀dẹ̀ lẹ́yìn ṣe ẹ̀sìn ṣé Quran tiyín ni mò ń sọ o torí mi ò rò pé Quran sọ wípé ká má bọ̀wọ̀ fún òbí ara ẹni ẹni tó tiẹ̀ fi ọjọ́ kan jù wá lọ ọjọ́ kan péré ó ní ká bọ̀wọ̀ fún nígbà tó wà láyé ká tó mọ wá ṣépè fókù ọ̀run kí là ń fọ́n ta lé lórí Alhaja Kaola ó ṣẹ̀mí o lára àwọn nǹkan tó sọ tí n bá rí ń bí torí èmi kì í fẹ́ máa ṣó àwọn fídíò kan lọ títí ṣùgbọ́n ká lè mọ̀ wípé ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ níbi tí kò yẹ kó ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ níbi tí ò ti yẹ kó bẹ̀rẹ̀ béèyàn bá fẹjọ́ sùn agbófinró lágbájá fẹ́ pa mí o tó sì pariwo níwọ̀nba mí ní sọ pé torí pé ó jẹ́ tèmi ebe yóò dẹ̀ fìdájọ́ lẹ̀ sọ́dọ̀ ẹni tó fẹjọ́ sùn èyí á máa fi ẹjọ́ sùn àgbà bí kó dẹ̀ máa dẹ́jọ́ fúnra ẹ̀ lójú àgbà aṣẹ́jú ni ẹ̀yin méjèèjì báyìí mi ì gbọ́ nǹkan kan lẹ́nu Alhaji Akeugba Gold tí n bá gbọ́ táwọn náà bá sọ̀rọ̀ tó le máa wá fún wọn ojú tì wá fún yín òní tètè jì sọ́fìn ọ̀la tètè jì sọ́fìn ṣé tètè nìkan ló wà lọ́fìn ni alágẹmọ kú sáàrò lónìí alágẹmọ kú sáàrò lọ́la bójú ọ̀bá ti àrò ó yẹ kójú ti alágẹmọ ọ̀kan lọ́mọ mi ní fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ ó ń ṣe bí obìnrin o ìtọ́ yẹ kókò bò rẹ̀ ó bọ̀ kọ̀ bọ́ o ìgbà abẹ́rẹ́ ló ń bọ̀ kiri ilẹ̀ ìtọ́ yẹ kó o wò kó o mójú nù kó o dúró dègbà tí ọ̀rọ̀ bọ́yọ̀rọ̀ kóòtù àbí nǹkan kan bá wáyé bí wọ́n bá dẹ̀ ti parí ẹ̀ kì bá dáa kó o ṣe bí ọkùnrin ìtọ́ dùn mí jù lè pè tó ń ṣẹ́ fúkú ọ̀run bàbá tí alápàtà ló ń fún wọn ní owó ló ń fún chief imam ó ṣe fi ìyẹn àwọn bàbá yẹn fi wọ́n sílẹ̀ wọ́n ṣe fúnra wọn ni kò kàn án bàbá rẹ ti ṣe ní tó yẹ kó ṣe ìwọ dẹ̀ rò pé ní tó yẹ kí wọ́n ṣe ni wọ́n ń ṣe yìí àbí tó bá jẹ́ ní tó yẹ kó ṣe ló ń ṣe yìí Alhaja Kaola ó sọ̀rọ̀ o wàá fi hàn yín. àwọn tí wọ́n plan tí dèdè ẹranko Taofeek tó jẹ́ leader àwọn márùn-ún ni wọ́n tí sì ń wí categorically pé tí wọn ò bá mú ọ̀tá Kàfílà lẹ̀ ọ̀tá Kàfílà lọ ẹ̀wọ̀n sẹ́ni ìwọ ló sì padà lọ ẹ̀wọ̀n yẹn máa jẹ́ kó yẹ yín pé ìyálà ìyá yín ni ìyálà ìyá lókèlókè òní ni ó tún wá kú bí wọ́n àti Taofeek àti Bintu Ajibẹ ṣe unite lórí mi lórí tó ti go viral kọjá o ẹ ti dáràn yín bá yín nínú ọ̀tá bí owó. ẹ mọ nǹkan tó jẹ́ kí n dúró tábà. ẹ jọ kí ni nǹkan tí à ń bá ka kí ni nǹkan tó le tó yẹn. torí pẹ́fẹ́ blackmail ni ọ̀ya listing ìwọ náà wọ́n fẹ́ deport yẹn láti US ó ti wà á lẹ̀ fún ẹ̀ dìbàm ẹ̀wọ̀n náà padà parí ayé ẹ̀ sí kọ́kọ́ gbọ́ listing. Akeugba Gold ìbàjẹ́ yín ju táwọn fẹ́ẹ́ sáyé ìdìbò lọ àwọn obìnrin tó wá sọ́dọ̀ yín tẹ́ ń pariwo pé o bá ń wọ́kọ o bá ń wáya èyí tó wá sọ́dọ̀ yín pé òun wáya ṣé ẹ̀mọ́ ẹgbẹ́ ti ba yé ẹ̀jẹ̀ ni ẹ̀mọ́ yìí tẹ́ fún lóyún nu wọn ni tẹ́ lọ gbalẹ̀ fún. Akeugba Gold ẹni kó dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mo sọ yìí
ìgbé náà àwọn tó bá ọ̀rọ̀ oyún ọ̀rọ̀ ọmọ ọkọ wá sọ́dọ̀ ẹ̀ bóyá kò bá wọn sùn. ẹ̀yin yẹn gbọ́ ẹ máa gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nínú ẹ̀sìn náà nìyẹn o nínú ẹ̀sìn ni o alẹ́ ẹ̀ lójútì ọlọ́run gbọ́ ẹ̀ lójútì ọlọ́run ó sì bí ń léèrè tó bá jẹ́ lóòótọ́ nítorí ẹ̀sìn lẹ ṣe ń ṣe nǹkan tẹ́ ń ṣe ẹ ti ṣí ọlọ́run ò rán yín ìtọ́ kọ̀ọ̀kan lọmọ ń bẹ̀ alájà Kafilat ó dà ní pé dárúkọ ọ̀kan lọmọ ń bẹ̀ yẹn. ṣe ṣùjú pẹpẹ ẹ̀ẹ̀mẹ́ta wọ́n ní bàbá kí ló dé tẹ́lẹ̀ wọ́n lálàjà Kaola mo bọ́ dúpẹ́ fọlọ́run ìgbà tí mo gbọ́ pé ló lé ọmọ yẹn inú mi dùn ayọ̀ mi kún tí a ló lé olórí ikú ọmọ burúkú tí ń pèrè ẹ̀ lákẹ́ ó gba góòlù yẹn mo ní kí ló dé bàbá mi ìdẹ sọfẹ́ nìkankan wọ́n ní lóòótọ́ ló sọfẹ́ nìkankan òun ní ìṣesí kankan tó pamọ́ Kàfílà òun ní ìṣesí tó pamọ́ wọ́n ròyìn pé òun àti wèrè káwá fún ọ lẹ́yìn jẹ mo ní bẹ́ẹ̀ ni ìsìn tí ìgbà fún pé ń fẹ́ àfi bó ṣe dé tó ní kí n máa jẹ́yìn bàbá ìmọ̀ọ́mọ̀ Ọ̀yọ́ ni mo dúpẹ́ o Ọlọ́run dúpẹ́. Kàfílà ọ̀rọ̀ pọ̀ ìjà máa tẹ̀ jẹ́jẹ́ gbogbo ọ̀rọ̀ kọ́ là á sọ gbogbo aṣọ kọ́ là á sá lóòrùn ìtọ́mọ ẹ̀dá ń fọwọ́ fà pọ̀ o mo sì ń rọ̀ yín lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń rọ̀ yín o mò ń rọ̀ yín lọ́wọ́lọ́wọ́ àti Akéúgba Gold àti Kàfílà ẹ ṣe the needful ẹ má rò pé àwọn èèyàn ń gbádùn yín wọ́n gbádùn yín mọ́ kò sẹ́ni tó fẹ́ fi dátà ẹ̀ máa wo òṣì rádaràdá tẹ̀ ń ṣe yẹn ẹ ṣe wá sí ẹ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ilé ayé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀yin fúnra yín ti kólé ayé léyà àpẹẹrẹ rere wo ni ó wà lára yín mò ń bọ̀ o kẹ́ gbọ́ ohun tí ọ̀kan lọmọ náà sọ. ìjọba sórí ọ̀dọ̀ ìyàgbọ́n kan ẹni pé Kàfílà ṣe fídíò kan ọ̀gọ̀sá ìṣe analysis fídíò yẹn Kàfílà sọ̀rọ̀ ńbẹ̀ pé ó ní fídíò tí mo ṣe fún bàbá Akéúgba Gold yàbí 5 years ago ó lóun ní evidence òun Kàfílà tó Kaola ó ní òun ní evidence òun nínú àwọn ẹ̀sùn tó wà nílẹ̀ tó fi bà bàbá Akéúgba Gold lórúkọ jẹ́ tábàkà mi ní méjì láwọn fídíò tó wà nílẹ̀ láwọn deformation láwọn banilórúkọ jẹ́ láwọn irọ́ tó pa lẹ́gbàá àwọn ènìyàn pè lórí fídíò àní pè lórí program láwọn ọ̀rọ̀ tó pa tí n bá ka fídíò tó wà nílẹ̀ mo búra pẹ̀lú ọba tó ní ẹ̀mí mi is 21. Kàfílà tó Kaola is 21 ní fídíò tó wà nílẹ̀ ó wá fẹ́ dìfẹ́ǹdì ẹyọ kan nínú 21 ni pé ó sọ pé bàbá Akéúgba Gold ó ń bá àwọn obìnrin tó wá ṣe máa òun wọ́kọ̀ òun wáyà pé bàbá Akéúgba Gold ń bá wọn sùn. yes ibẹ̀ yẹn nìkan gan kọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ níbi tó ti ń ṣépè fún bàbá oníbàbá ibẹ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ gbọ́. ẹ má bínú o ohun yẹn ó ti síìsì ni. àṣòpọ̀ ṣòfò nínú rọ ẹ máa gbọ́ wèrè lọ. obìnrin 20 tí wọ́n wá bá mi wípé àwọn lọ nítorí pé wọ́n sọ̀rọ̀ pé káwọn máa jẹrà káyé wọ́n lè gbọ́ wọn màkínẹ́kì ọdún 12 nínú wọn kan sọ pé wọ́n bá àwọn sùn wọ́n ní mi ní solution fún yẹn ẹ̀yin tó ti bá ṣe zìnà ní solution fún yín ṣùgbọ́n ẹ̀yin tẹ́ dáwọ́ tẹ́ sanwó padà pẹ̀lú ògùn ọlọ́wọ́ ẹ̀fà káàdì nàmbà yín lẹ̀ ọjọ́ náà ni mo transfer gbogbo owó yẹn sí wọn. Second Expo
second expo tí mo fẹ́ fún ẹ umo ẹgbẹ́ àwọn tó sọ bẹ́ẹ̀ yẹn àní ẹnu ẹ̀ ń já wáyà o mọ bí wọ́n ṣe ń rojọ́ lórí mídíà àwọn ìjọ kan ẹgbẹ́ tó bá rò wájú àwọn máa dì ẹ́ lọ́rùn ọwọ́ mọ́ báyìí a máa mú ẹ lọ́wọ́ pé o lè lọ àwa ẹni tó dáná gan àbá wọn ọ̀bẹ̀rẹ̀ tàbí tó dáná èèyàn tí ò dáná akàn àṣìṣe ara ẹ bẹ̀rẹ̀ tàbí wọ́n tuntun wá ń dá ọ̀ràn gangan ó ní pé àwọn obìnrin tó wá bá òun tọ́ nípa àwọn wọ̀. ẹ jẹ́ kí n sọ síwájú díẹ̀. wọ́n súra tí wọ́n pa lọ́mọ kí wọ́n sẹ́ndì fídíò sí àti ọ̀kan lọ́mọ tí wọ́n sẹ́ndì fídíò sí lẹ́ ń wá kiri. ó túmọ̀ sí pé èèyàn lè decide pé òun forí jí èèyàn kan òun lè bẹ́ẹ̀ nìkan ṣẹjọ́. ọ̀dẹ̀ ni ẹ káfíńlá ọ̀dẹ̀ wa ò gbá làwọn tó ń bá sọ̀rọ̀ náà. káàkiri bá gbọ́dọ̀ náà bá mi ṣẹjọ́ lórí ẹ̀ nǹkan ó fẹ́ fọ́ọ̀sẹ̀ bá ṣẹjọ́ yìí. káàkiri bá gbọ́dọ̀ náà bá mi ṣẹjọ́ lórí ẹ̀ tó fẹ́ fọ́ọ̀sẹ̀ kó bá mi ṣẹjọ́ lọ́rọ̀ yàn ni. àníwá òdo explain tire ẹ má gba kọ́ lẹ́nu ẹ tó fẹ́ pè wọlé. ìgò explain tire kí ló ń ṣe evidence inú ọ̀rọ̀ bíi inú 21 ẹ̀yọkọ̀ tó gbégi náà mo ti dìbọn kìmẹ̀ lọ́wọ́ yìí olórí burúkú tó wà lẹ́gbẹ̀ẹ́ tálípò mọ kéèsì ni ó jẹ́ kó sọ fún ẹ wípé kò jẹ́ kó lò ó àní wèrè símẹ́là ò mọ̀ ń pa kéèsì. ọkọ ẹ ló ń sọ ẹ o ó láìpẹ́ bí mo ṣe ń wò kọjá wípé ọkọ alájà Kaola nìyẹn o. ẹ wọ́n déètì yìí náà ẹ wọ́n déètì ó ń dáná ok ẹ wọ́n déètì tọ́lá ṣe láàárọ̀ yìí àwọn ọ̀dẹ́ ẹ máa gbọ́ o ẹ máa wọ́n ẹ tán ṣe yìí o ẹ dákun wọn wá gbé fọ́tò fídíò Saheed Shittu síbẹ̀ ẹ dákun Saheed Shittu ló ń sọ̀rọ̀ lórí péèjì mi wọn wá gbé fọ́tò Kaola síbẹ̀ òun wá ń kò tí pé fídíò kan tó go viral ọ̀kan ọmọ ló máa jìyẹ dákun kí ló kọ́ ni pẹ̀lú fídíò kan Saheed Shittu sọ nítorí pé mo share sórí péèjì mi yes I can share it because ìwọ náà share fídíò mi ìwọ náà gbé fídíò mi sórí péèjì ẹ ó lè dárúkọ mi we are bully ourselves you bully me I will bully you I have the evidence ẹ̀mí tẹ̀ bá sọ ọpọlọ mi péjú sí ń lọ. àwọn àáfàá tí wọ́n ṣíwájú nínú àwọn ẹ̀sìn nínú ìjọ tiwọn nìyẹn o you bully me I bully you ẹ̀kọ́ wo ni wọ́n ń kọ́ àwọn ọmọ kéwù wọn o. mo bá yín screen record ẹ ní wo owó ni lórí page Kaola mi ti gba call màmá wo kò lè mo bá yín screen record. mo ń sún síwájú mo fẹ́ gbọ́ bí ọ̀rọ̀ bàbá tó bú ni. wọ́n ní bàbá kí ló dé tẹ́sí wọ́n lálàjà Kaola mo bọ́ dúpẹ́ fọlọ́run. pé kí ni. ìgbà tí mo gbọ́ pé ló lé ọmọ yẹn inú mi dùn ayọ̀ mi kún tí a lọ lé olórí ikú ọmọ burúkú tí ń pèrè ẹ̀ láti ó gba góòlù yẹn. kí ló dé bàbá mi ìdẹ sọ fẹ́ nìkankan wọ́n ní lóòótọ́ ló sọ fẹ́ nìkankan òun ní ìṣesí kankan tó pamọ́ kàfílà òun ní ìṣesí tó pamọ́ wọ́n rú. ọdún tẹ àdìó mẹ́wọ̀ọ́ tàná àdìó mẹ́sẹ̀ tàná. no. ọmọ ìyàwó blogger just I don't know me. láàrin ara wa ọ̀tọ̀ nìyẹn but n tó bá jẹ́ reality gangan tó bá gbé wá báyìí ni kò sọ àdèdè máa expect people. ṣe rí i pé wàhálà ti ń wà báyìí. ó là ń sọ yìí ó máa prove in court of law ó máa prove ẹ o but ìtẹ̀mí tó fẹ́ lò yẹn ìyẹn mo kàn fẹ́ mọ̀ pé mo kàn fẹ́ fún kò lórí pàkàn kí lè jẹ́ mọ̀ pé wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kí n jẹ́ kó mọ̀ pé ìyẹn ò mọṣẹ́. ẹ jẹ́ ká yọ síbi fídíò tó ṣe lánàá níjọ Friday. tó. ipa burú lòun ń ṣe mo ní tó bá mọ̀ ṣe yóò. ọ̀dà ẹ̀yin èèyàn wa mi ní fẹ́ gbà wá lákòókò púpọ̀ ọ̀kan lọ́mọ wọn ló ní mo gbọ́ ó sì wà lórí péjì MBN lórí YouTube ń bí pé oníwọ̀n bí bàbá rẹ̀ Rufaidah má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ̀yin àfáà yìí àgbàlagbà àfáà ẹ pè wọ́n sí àkíyèsí o nínú ẹ̀sìn Islam èmi mọ̀ pé Kùránì ò kọ́ wa wípé ká máa fi àgbà ta yín pàápàá jùlọ àwọn àgbà ẹ̀sìn tí wọ́n ti lọ
tí wọ́n ti ṣe ribiribi méje ohun yàyà mẹ́fà a máa pàdé ńgbà míì. Kàfílà ọ̀kan lọ́mọ akéwùgbà gold dẹ́ẹ̀dẹ́ o Islam ò gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹ̀yin DSS ẹ má wo gbogbo wọn ràn o, ẹ má jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ kẹ́ ẹ tó sọ pé ń wádìí o. Ẹ pè wọ́n bóyá tí wọ́n jọ ń fà láàrin ara wọn bóyá jù báyìí lọ. Ṣeun Agboola lórúkọ tèmi, Jugba Master láti Jugba Master online channel.